ìròyìn tó ń lọ báyìí ní ìpínlẹ̀ Èkìtì ò ní pé gómìnà àná ní ìpínlẹ̀ náà ọ̀mọ̀wé Káyọ̀dé Fáyẹmí ó ti múra ò láti padà sí agbo òṣèlú tí wọ́n sì ní lọ́dún 2027 ọ̀mọ̀wé Káyọ̀dé Fáyẹmí ó fẹ́ padà sí ilé ìgbìmọ̀ asòfin àgbà ní ìlú Àbújá ìyẹn Nigerian Senate. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé láyé àìpẹ́ yìí ìní Fáyẹmí ṣe ìpàdé ìkọ̀kọ̀ kan ní ilé ẹ̀ ìyẹn ní ìlú Ìṣàn Èkìtì tó jẹ́ ìlú abínibí ẹ̀ níbi tó ti pé gbogbo àwọn ọmọlẹ́yìn àtàwọn tó súnmọ́ tó lẹ́nu nídìí òṣèlú wípé òun fẹ́ padà sídìí òṣèlú lọ́dún 2027 láti lọ ṣojú agbègbè Èkìtì North nílé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé bí eléyìí bá fi padà bọ́ sí tí Fáyẹmí padà jáde yóò gba tíkẹ́ẹ̀tì náà lọ́wọ́ sẹ́nítọ̀ tó ń ṣojú agbègbè náà lọ́wọ́ báyìí nílé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá ìyẹn sẹ́nítọ̀ Cyril Fásùyì tí a sì gbọ́ yìí pé Fáyẹmí ó ti múra gidigidi o láti padà sí ìdí òṣèlú láti tún ti lè lẹ́nu nídìí òṣèlú Èkìtì àti láti tún ti bọ́ sípò bàbá àsàlẹ̀ òṣèlú ní ìpínlẹ̀ Èkìtì. ṣáò nínú ìròyìn míì ìwé ìròyìn orí ẹ̀rọ ayélujára ní Sahara Reporters ó tútù àṣírí o pìsàn Fáyẹmí ò dúró sórí eléyìí ó tún ti ń lọ àwọn ẹlẹ́bẹ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti jẹ́ kí ó fún ní ipò àwọn aṣojú ìyàn ambassadọ̀ sí orílẹ̀-èdè yìí sí àwọn orílẹ̀-èdè míì. ẹ̀rọ ti pé láti ọdún kan tí Tinubu ti gbàjọba kò tí ì yan àwọn tí ó jẹ́ aṣojú orílẹ̀-èdè lọ sí àwọn orílẹ̀-èdè míì ìyàn ambassadọ̀ kò tí ì yan rárá tí wọ́n sì ní Fáyẹmí ti rán àwọn gómìnà àná kan àtàwọn gómìnà àsìkò yìí pàápàá àwọn bíi gómìnà Ṣèyí Mákindé sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìpè kó jọ̀wọ́ kó fún un ní ọ̀kan lára àwọn ipò aṣojú orílẹ̀-èdè lọ sí orílẹ̀-èdè míì láti lè jẹ́ kóun jẹ́ tó lẹ́nu àti yìí nídìí òṣèlú èyí tí yóò mú gbáradì láti padà sí ilé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá lọ́dún 2027.